ẹja ọsàn ọmọ làkàṣẹ́rà oníṣekúṣe ìrìn àrè àìgbọràn rẹ̀ á bá ẹ débi kan ìyá ń bẹ fọ́mọ oníranú ó sákiri. àbí torí pé ò tí ì tẹ àyè àbí kò gbé àbí kò tọ̀ wò wàá mọ̀ pé wùtáká àtàkà tura àyà. Sinimá tuntun ẹja ọsàn Ọsan sweet like honey ọmọ tí wọ́n ń bá wí tí ògbọ́ yóò parun lójijì ẹja ọsàn a film directed by Yomi Ogunmọ́lá starring Olúmídé Bákàrè Ṣọlá Ṣóbọ̀wálé Bàbá Sùwé Àtàkàtúráyà Àǹtàláníyàn Yínká Quadri Ògògó the most beautiful Lilian Batch Bímbọ́ Akínsọ́yà Yomi Fàṣíláńsò Fádèyí Olóró Báyọ̀ Bánkọ́lé Ọpẹ́yẹmí Ayéọlá Ayọ̀ Badmus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun ẹja ọsàn ó ti wà ní fídíò kẹsẹ̀tì àti fídíò CD lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀gá ńlá mákẹ́tà corporate pictures 4 Edidile Ìdúmọ̀tà Lagos àti 25 Káyọ̀dé street onípàánù Èkó ló gbé jáde tó ń tà àti káàkiri ilẹ̀ yìí káfàtà. ẹja ọsàn lélẹ́yìí o ẹja tútù sọ́kọ́ yọkọ̀tọ̀. Get your copy now.